sórí ayélujára. A ní kí ló dé, kí lọmọ Adéyẹmọ ṣe? Ẹni tó fẹ́ gbà wá nínú ogun, òun la tún gbógun tì. Kí ló dé, kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin ọmọ aládé, gbogbo wa la ti ń pòǹgbẹ tá a ti ń pariwo láti yọjọ́ yìí. Insecurity, ariwo tá à ń pa nìyẹn. Kò sí ètò ààbò nílùú. Eku ò ké bí eku lórí ọ̀rọ̀ ètò ààbò yìí, ẹyẹ ò ké bí ẹyẹ. Ọmọ èèyàn go ò fọhùn bí ọmọ ènìyàn látàrí pé ohun tó ń ṣẹlẹ̀. Ká tiẹ̀ gbà pé ìjà ẹkùn òun ṣe tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, irú ẹkùn tó wá jẹ́ pé òun gangan ẹ rí bàbá wa ti pariwo síta. Ẹ wo iye ogúnlọ́gọ̀ àwọn alágbára tó ti ya sí ilé bàbá mi Olóyè Ọmọ Adéyẹmọ, tí wọ́n ti dúró tán pé a ṣetán láti flush inú igbó wa, a ṣetán láti dúró ti Ọmọ Adéyẹmọ, a ṣetán láti bá bàbá ṣiṣẹ́ pọ̀. Tí àwa ìjà ẹkùn náà tá ti ẹ̀yin náà mọ̀ pé ọmọ sí bàbá sọ́mọ, ó ti yẹ kẹ́ ti mọ̀ pé kò sí náà ni àjọ ó ti yé yín bó ṣe ń lọ. A gbọ́dọ̀ pariwo jù. So ẹ̀yin ènìyàn mi, bàbá yìí dìde, ó jáde, ó sọ, ṣe mọ̀ pé níbi ọjọ́ bí ọdún díẹ̀ sẹ́yìn àbí bí oṣù díẹ̀ sẹ́yìn, ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ pariwo, ó ti gbàbọdè ní o, ó ti dalẹ̀ ní o, ó ti lọ join APC o. Bàbá yìí ń pariwo pé ẹja àfọ̀gbọ́n ṣe é. Èmi Àrólé mo jáde, mo pariwo síta pé ẹ̀yin èèyàn yìí ẹ fara yín balẹ̀. Olóyè Ọmọ Adéyẹmọ mọ ohun tó ń ṣe. Bàbá ò lè dalẹ̀ wà. Ẹ̀yin ènìyàn mi, tí ẹ bá rí nǹkan tí bàbá tó là kọjá, ẹ̀yin tẹ́ ẹ bá lọ sí Benin Republic nígbà tí Olóyè Ọmọ Adéyẹmọ ṣì wà ní Benin, ẹ máa káàánú Olóyè Ọmọ Adéyẹmọ. Because púpọ̀ nínú àwọn èèyàn ló ń sọ pé Tinubu ló gbéṣẹ́ ran, Tinubu ló fọ́ǹdì ẹ̀, Tinubu ló ṣe. Tí Tinubu bá fọ́ǹdì ẹ̀, tó bá fọ́ǹdì bàbá, èmi tí mo wà níbí màmá gbowó oṣù. Torí tó bá pẹ́ lóòótọ́ lódodo bẹ́ẹ̀ ṣe ń pariwo yẹn, torí lè ní báyìí ẹni tó fẹ́ ṣe wá lóore la wá ń gbógun tì láwọn ọmọ Oòduà, láwọn ọmọ Yorùbá. Oríṣiríṣi ariwo ló ń lọ lórí ayélujára. Olóyè ti gbowó, ó ti join APC látìgbà tó ti bá tẹ̀ rí bàbá kan tó ṣe interview kan lórí ìkànnì kan, Olóyè jump wọnú ìjàngbara, ó tún jump out. Kò yé wọn. A dẹ̀ pariwo pé ẹ̀yin èèyàn mi ẹ fara yín balẹ̀. Ibi tá à ń lọ, olóyè tí olóyè ń lọ, ó máa yé yín. Eléyìí ò nídìí pé à ń gbógun ti ara ẹni. Ẹ fara yín balẹ̀. Irọ́ ni o, olóṣèlú ni o, Tinubu ló rán níṣẹ́ o. Nígbà tí Tinubu, àwọn kan tiẹ̀ sọ story lọ, nígbà tí Tinubu tí Buhari tó fẹ́ jẹ ojú Tinubu, òun ló fi gbé Olóyè Ọmọ Adéyẹmọ dìde, tó fi nóyá dìde, ó yá bẹ́ẹ̀ lọ jagun, lọ bẹ̀ sí ní dàlúrú nǹkan kan. Tó bá rí bẹ́ẹ̀ ni, èmi tí mo wà ń bí, màá máa gba sálárì. Because owó tó bá gbé fún bàbá náà máa wò mí pé Àrólé ọmọ mi, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ takuntakun yá ìwà máa gba sálárì. Wọn ò ní sọ pé báyá Tinubu ló gbé lẹ̀, wọ́n kàn ní sọ àwọn èèyàn wa kan ló fẹ́ bẹ̀, ó yẹ ẹ̀yin náà máa gbà. Pẹ́ kó sí látọjọ́ tá ti bẹ̀rẹ̀ láti 2020 tèmi Àrólé ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ọmọ Oòduà ẹ lẹ máa ń pè mí pé Àrólé gba eléyìí, Àrólé gba eléyìí. Àwa gbogbo data tá ń lò, wifi tí mò ń lò every month tí mò ń subscribe, owó mi mo fi ń subscribe ẹ̀. Gbogbo nǹkan tẹ́ rí tá ń ṣe, owó mi ni mò ń lò. Àti ilé tẹ́yin ẹ̀yin ọmọ Oòduà bá ràn wá lọ́wọ́ lé lórí. Ẹ̀yin tẹ́ bá lọ ilé bàbá wa nígbà tí wọ́n sì wà ní Kútọ́nù, àánú àṣeyín ẹ mọ̀ pé bàbá yìí ò ṣiṣẹ́ fún ṣèlú kankan. Ẹ mọ̀ pé Tinubu kankan ò gbéṣẹ́ rán bàbá kankan. Ẹ̀yin tẹ́ bá lọ sí Benin Republic lọ wo ìgbésí ayé tí bàbá wo Olóyè Ọmọ Adéyẹmọ tí wọ́n lì fún bẹ́ẹ̀ yẹn. Àwọn èèyàn wa tá a rán lọ tó lọ ṣe àbẹ̀wò sí bàbá, wọ́n káàánú, ìmí lọ ó ń da omi lójú. Wọ́n ní bẹ́ẹ̀dì jàǹjálá kan ni wọ́n sọ sí yàrá. Bẹ́ẹ̀dì àwọn ọmọ skul jàǹjálá ni wọ́n sọ sí yàrá tí bàbá Olóyè Ọmọ Adéyẹmọ ń sùn. Wọ́n ní nígbà tán tún débẹ̀ tán rí, wọ́n ní shako bag, Ghana must go, shako bag. Wọ́n lòun ni bàbá kó aṣọ àti bàtà ẹ̀ sí níbi tó ń gbé. Wọ́n ní travel bag kan ló kọ̀ wá ń bẹ̀. Wọ́n ní travel bag kan ló kọ̀ wá, eré tó dẹ̀ ń lò tí wọ́n ń lò láti fi travel, wọ́n lò ló wà nínú ilé yẹn. Wọ́n ní ẹ̀yin tẹ́ bá lọ bẹ̀ káàánú láwọn tó lọ. Wọ́n ní wọ́n wò ló nílé ọlọ́nà lẹ́ni tó fi odidi ilé tàbùàtàbùà tí ì ṣe ẹyọkan, tí ì ṣe méjì, tí ì ṣe mẹ́ta tó fi ilẹ̀ nítorí wa, nítorí ìran ọmọ aládé. Èmi bí lípo tó wáyé pé lóòótọ́ lódodo Tinubu ló ránṣẹ́, inú ilé ńlá ló yẹ kí bàbá wà, kí bàbá máa flẹ́ńjọ̀. Gbogbo nǹkan tí bàbá là kọjá kò yẹ kó là kọjá.
gbogbo àwọn èèyàn tó ń pa sílé ẹ̀ kò yẹ kó pààyàn sílé ẹ̀, gbogbo àwọn èèyàn tó dìde against bàbá ń gbà ẹ̀ kò yẹ kó dìde against ẹ̀. ẹ̀yin ènìyàn mi, ọmọ Adéyẹmọ fi gbogbo kinní wọ̀nyí sílẹ̀, ó wá lọ ń sùn orí bẹ́ẹ̀dì. wọ́n ní bẹ́ẹ̀dì yẹn kò sí nǹkan tó fi yàtọ̀ sí ẹní, kò sí nǹkan tó fi yàtọ̀ sẹ́ni, pé ilẹ̀ ẹlẹ̀ báyìí náà jù sí tí bàbá ń sùn lórí ẹ̀. ká tó wá sọ ti àgádágodo tó kó sí ọmọ Adéyẹmọ lẹ́sẹ̀ kó tó di pé wọ́n rìlíìsì bàbá. bàbá yìí tún wá jáde, ó wá dóun fẹ́ fọgbọ́n ṣe é, pé ẹ jẹ́ á fi ọgbọ́n ṣe kinní yìí. ẹ̀yin ọmọ Oòduà kan ẹ dìde, ẹ bẹ̀rẹ̀ sí ní gbógun ní gbogbo ìgbà yẹn, oríṣiríṣi lẹ̀ ń sọ. ṣùgbọ́n ohun tí bàbá yìí wá ń lé, ó tún wá jẹ́ nǹkan tó tún jẹ́ ìrọ̀rùn, tó máa jẹ́ ìrọ̀rùn fún ẹ̀yin àti àrọ́mọdọ́mọ yín lórí ètò ààbò. ókè, tí bàbá ọmọ Adéyẹmọ bá dìde, bí wọ́n ṣe dé yẹn kó sọ pé Yorùbá nation no going back, ṣé ẹ gbà pa ti lè rí Yorùbá nation yẹn gbà lénìí ni? ṣebí gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń jáde tẹ́ ń kọ̀ndẹ́mù ọmọ Adéyẹmọ pẹ̀lú ìlú ẹkùn lénìí, ṣebí gbogbo yín náà lẹ́ẹ̀tù máa fi ṣe yẹ̀yẹ́ pé nígbà tí Tinubu wà ń bẹ̀, ìwọ ọmọ àlè yìí ló tún padà dàrin àjò rú. a mọ oríṣiríṣi tí ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ dìde, torí mo wo orí ayélujára láti ìgbà tí wọ́n ti gbé ìlú ẹkùn, tí bàbá ti àdáùsì ara ẹ̀ lórí ìlú ẹkùn tó ti àdáùsì ẹ̀, mo ti rí oríṣiríṣi àwọn àgbààgbà tá àti ẹ̀ expect ni wọ́n ń jáde sórí ayélujára tí wọ́n tún tako ìlú ẹkùn pẹ̀lú bàbá olóyè. lọ́mọ Adéyẹmọ dé, ó dé kó pariwo bẹ́ẹ̀ yẹn, Yorùbá nation no going back. irú èmi àjọ jagun yẹn ni no going back náà nìyẹn, no going back ni. ṣùgbọ́n ẹ̀yin àgbààgbà ilẹ̀ ẹ̀ máa sọ wípé nígbà tí Tinubu wà ń bẹ̀ ló da ìlú rú, gbogbo nǹkan tí ìbáwò kó ṣẹlẹ̀ ń bẹ̀, orí olóyè ọmọ Adéyẹmọ lẹ́fì máa sábọ̀ ẹ̀. bàbá dẹ̀ ní ká fọgbọ́n ṣe é, ọgbọ́n tó ní ká wá fi ṣe yẹn ó wá padà so èso re. ohun tẹ́ ń jìyà lé lórí, ó wá fẹ́ gbà á, àbó wá gbà á lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu láti fi ṣe ètò ààbò fún ìran ẹ̀yin àti ìrandíran ọmọ yín. still yet ẹ tún dìde, ohun tí olóyè tún ṣe ò tí ì yé yín náà, ẹ tún dìde pé irọ́ ni o, ó ti fìgbà kan gbèrè fún Yorùbá nation, ṣé irú ẹ̀ náà máa kámi nation lé lọ́wọ́, ṣé irú ẹ̀ náà máa kó kinní lé lọ́wọ́, lẹ́ni tó jẹ́ pé ó ní agbára. olóyè ọmọ Adéyẹmọ kì í ṣe pé mo fi ń sọ, ẹ̀yin náà gbogbo ọmọ Oòduà ló mọ̀ pé bàbá yìí lágbára, ó dẹ̀ láwọn sàábẹ́ tó lè lò pé ẹ lọ bá mi kọlu gọ́vnà bí eléyìí, ẹ lọ bá mi lọ lé ọba bí eléyìí, ẹ lọ bá mi lọ lé ìjòyè bí eléyìí, ẹ lọ bá mi, tẹ́ bá ti ń ṣe rálì ẹ tẹ ẹyẹpẹ, ẹ tẹ ẹyẹpa, ẹ tẹ àgùntàn pa, ẹni kìíní tẹ́ bá ti rí ẹ pa. bàbá yìí ó ní, ṣùgbọ́n nítorí pé bàbá yìí ẹ̀mí Odùduwà ti kó wọnú bàbá, ó ti wọnú bàbá yìí débi pé wọ́n ní tinú ẹni lọ mú panímọ́. ẹ̀yin fúnra yín nínú àsìkò yẹn lẹ máa mọ ìwà olóyè ọmọ Adéyẹmọ pé lóòótọ́ lódodo ló nífẹ̀ẹ́ ọmọ Odùduwà. ẹ wo other side wa lọ́hùn, aláwẹ̀ wa tọ̀hún yẹn onítẹ̀ bá rọ́lọ́pàá yẹn pa, bẹ́ẹ̀ bá rọ́bà yẹn pa, bẹ́ẹ̀ ó ní gbogbo èkó kọ́ lọ jó níná. ṣèbí ó ń jèrè ẹ̀ náà lénìí, ká tiẹ̀ gbà pé à ń gbàdúrà kó Olódùmarè bá wa yọ. ṣùgbọ́n ọmọ Adéyẹmọ fi gbogbo nǹkan ó fi rẹra ẹ̀ sílẹ̀ nílẹ̀ Odùduwà, lọ́dọ̀ ọba, lọ́dọ̀ ìjòyè. gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tó dà pé ó ká wọn lára ńgbà yẹn tó ń sọ sọ́ba, wọ́n jáde wọ́n tọrọ àforíjì, wọ́n lọ Ilé Ifẹ̀, bàbá dọ̀bálẹ̀ gbagada níwájú Ọ̀nìrìṣà tún súre fún wọn. kílẹ̀ tó ń fẹ́ ẹ̀yin ọmọ Odùduwà. ẹ tún sì rí i pé ìjà tí ń tẹ́ ń béèrè fún, ìyà tó ń jẹ yín yẹn lọmọ Adéyẹmọ tún wá solution sí. ìyà tó ń jẹ yín yẹn lọmọ Adéyẹmọ tún wá solution sí. ẹ tún wá ń gbógun ti ọmọ Adéyẹmọ. kí ló dé ẹ̀yin ọmọ Odùduwà? kí ló dé tá a fi rí báyìí? òun ni táìtù ètò mi fi jáde pé kí ló dé tá a fi rí báyìí. ọmọ Adéyẹmọ jìyà débi tó yẹ kó jìyà dé fún ìran Oòduà. ọmọ Adéyẹmọ ṣe wàhálà débi tó yẹ kó ṣe wàhálà dé fún ìran ọmọ Odùduwà. mo ní tẹ́ ẹ bá dé Kútọ̀nù níbi tí bàbá wà, wọ́n ní bẹ́ẹ̀dì tí bàbá náà sílẹ̀ tó fi ń sùn kò sí nǹkan tó fi yàtọ̀ sí ẹní. inú ṣákó báàgì náà ní bàbá yìí kó aṣọ ẹ̀ sí àti bàtà tó gbé sí kọ́nà àbìkan. nínú ìṣẹ̀lẹ̀ yìí náà ni ni bàbá pàdánù ìyá wọn sí. ohun oríṣiríṣi nǹkan ló bàjẹ́ nínú ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní làwọn kan ń ta property wọn nítorí ìran ọmọ aládé. ẹ wá rí gbogbo yẹn rò lénìí. ó tún wá gbé nǹkan kalẹ̀ tó máa ṣe àǹfààní tó jẹ́ pé ọ̀fẹ́ ni fọ́ọ̀mù for everybody.
tó tún kalẹ̀ pé ẹ̀yin ọmọ ìyá mi ẹ tún jájọ team up ká flush inú igbó wa, ẹ̀yin kan nílẹ̀ Oòduà ẹ tún ṣì jáde ẹ tún ṣì ń takò, báwo láyé yín ṣe rí bí eléyìí ná? Kí ló dé? Wọ́n ní wọ́n ṣépè fún ìran Yorùbá, ṣé lóòótọ́ ni wọ́n ṣépè fún wa ni? Ẹ tún wá fẹ́ fi ojú olóore gúngi, ẹni ṣé òun náà máa kó bọ́n lé lọ́wọ́? Ṣé bàbá ò ní láísẹ̀nsì láti gbàbọ́ gan fún ara ẹ̀? Ṣé kò ní agbára láti sọ pé ẹ̀yin ọmọ ìṣẹ́ àní báyìí ni kẹ́ ẹ ṣe? Ṣùgbọ́n bàbá yìí mọ̀ pé ilẹ̀ Oòduà ló ń jà fún. Àwa tá a dẹ̀ jẹ́ ọmọ wọn gbogbo wa láti múlẹ̀ pé ọjọ́ táwa náà bá gbójú wo ọmọ Odùduwà láìṣẹ̀ láìrò tí ì ṣe pé ó yọ̀bọ̀n tiwa, ọjọ́ náà ni ẹ̀jẹ̀ everybody ló máa ta sílẹ̀, ilẹ̀ máa mú everybody ní. Àìmọye ìmùlẹ̀ tá a ti ṣe nítorí pé ká gba ìran Oòduà, ibikíbi tá a bá ti rí ọmọ Oòduà la gbọ́dọ̀ máa ṣe ìrànlọ́wọ́ fún. Àìmọye nǹkan tá a ti ṣe, àìmọye sacrifice gbogbo lóríṣiríṣi lórí pé kí ìran wa ó lè bọ́. Bí bàbá bá jáde lẹ́ni pé Yorùbá nation ní sẹ́ ẹ má dáwọ́ dúró, ṣé a ti lè rí gbà ni? Ṣé a ti lè rí gbà? The insecurity tí à ń pariwo iṣẹ́ kò tún ní máa tẹ̀síwájú lọ, torí wọ́n máa mọ̀ pé gbogbo ẹ̀ ò tí ì sẹ́tù lọ́dọ̀ wa, wọ́n sì máa pa àwọn èèyàn lọ ni, wọ́n sì máa ṣe àwọn èèyàn léṣe lọ ni. Ṣùgbọ́n léni báyìí ìrù ẹkùn jáde, ọmọ Adéyẹmọ ní gbogbo inú igbó wa lòun máa flush. Ẹ wo ìjà ẹkùn tá a ti ń pariwo ẹ ràn wá lọ́wọ́, a nílò mọ́tò, ẹ wo ìgbà tá a ti ń pariwo. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣèrànlọ́wọ́ fún wa, a sì rí 1 million nínú 2.5 tá à ń wá. Irú ìjà ẹkùn yẹn sì ká dédé ọmọ Oòduà tó ọmọ Oòduà ni mí, ẹ jẹ́ ká fọ́ǹdì yín, ẹ̀yin ọmọ yìí ó yá ẹ gba mọ́tò yìí, ẹ̀yin náà máa fi route gbogbo ibi tẹ́ bá lè route ẹ máa route ẹ lé gbogbo àwọn bandits kúrò nínú igbó. Ìrù ẹkùn tún dé, gbogbo àwa team up, àtàmọ̀tẹ́kùn àti ìrù ẹkùn àtọjú ẹkùn àtàkíkanjú, gbogbo àwa team up. Báwo lẹ ṣe gbà kó ṣe máa rí nílẹ̀ Oòduà? Àwọn kan tún dìde, wọ́n bínú pé ó wá rí gbàgbọ́ pé ìjà ẹkùn yẹn afẹ́fẹ́ kanta ìrù ẹkùn ni, kò sí tó jọ. Ìjà ẹkùn ti wà kí ìrù ẹkùn tó dé, orúkọ ìjà ẹkùn dẹ̀ ti wà kí ìrù ẹkùn tó dé. So ṣùgbọ́n gbà tí dídé tó dé, àwa mọ̀ pé bàbá rèé ọmọ rèé ni, dẹ̀ kí ló kù? Kájọ máa ṣiṣẹ́ lọ ní, kí ilẹ̀ wa kó ti mọ́ fún àwọn agbésùmọ̀mí ni, fáwọn bandit. Ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn lójoojúmọ́, ẹ wo bí àwọn èèyàn ṣe ń sọ ẹ̀mí wọn dànù lójoojúmọ́, ẹ wo bó ṣe ń kidnap ní ṣọ́ọ̀ṣì ni wọ́n kidnap káàkiri, ọkàn àwọn èèyàn ò balẹ̀, àwọn èèyàn ò lè sùn kọ́ dijú méjèèjì mọ́ ní ilẹ̀ wa, ní ilẹ̀ bàbá wa. Bàbá wa wá jáde lénìí pé ìrù ẹkùn ti tẹ̀mí lọ́wọ́ o, ẹ̀yin ènìyàn mi ẹ̀já jọ ṣe. Ẹ̀yin kan wá jáde wá ń ṣe àtakò fún, kí ló dé ẹ̀yin ọmọ Oòduà? Mo ti ẹ̀ gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu bọ̀bọ̀ kan artist kan tó náà sọ̀rọ̀ tó sọ yánmọyànmọ lẹ́nu, wọn ò gbọ́dọ̀ gbé security fún o, wọn ò gbọ́dọ̀ ṣe kinní kan fún o. Bàbá ńlá bàbá ẹ ò dẹ̀ lè jáde kó sọ pé òun dá security sílẹ̀. Bàbá ńlá bàbá ẹ ò lè dìde. Ẹ wo àti 2020 tí mo ti ní ìjà ẹkùn ti wà, tá a ti ń ṣiṣẹ́ yìí, tá a ti ń flush inú igbó, tá a lè máa fẹnu sọ gbogbo bí gbogbo ẹ ṣe lọ. Ṣùgbọ́n tá a ń gbìyànjú pé àwa náà ò ní gbà á. So fúdìí èyí, ẹ̀yin ọmọ Odùduwà, hello, mi ò ní pẹ́ ṣe tán, mò ń bọ̀. So ẹ̀yin ọmọ Odùduwà, mo bẹ̀ yín ni, ẹ jẹ́ á ṣera wa lọ́kan, ẹ jẹ́ á ṣera wa lọ́kan, ẹ jẹ́ á ṣera wa lóṣùṣù ọwọ̀. Eléyìí ò dáa, ìwọ yìí kíní kan ẹ̀yà yọ̀ dànù. Kí ló dé? Ẹ ṣe jẹ́ á ṣe é, kọ́rọ̀ wa má dàbí tàfọ̀njá, kọ́rọ̀ wa má dàbí tàfọ̀njá àbí ti Ààrẹ Ọ̀nà Kakanfò ọjọ́ sí tó rá àwọn ọmọ ogun tiẹ̀, ó ní àwọn owó dun àlélé nígbà tó rí ta Álímì, ó wá ta ti tiẹ̀ yẹn, ó tà fálímì, ó wá ní kí Álímì ta ti tiẹ̀ fóun. Àwọn tó tà fálímì náà lọ tó padà wá fi ṣekú pa. Kí ló dé? Yorùbá ẹ dákun, ẹ má máa já máa lo irú ọpọlọ bẹ́ẹ̀ yẹn sí ara wa mọ́. Ẹ má já gbógun ti ẹni tó ń gbìyànjú láti gbà wá kúrò nínú ewu. Tó bá gbé fọ́mọ Adéyẹmọ, ọmọ Adéyẹmọ bẹ̀rẹ̀ iṣẹ́ lénìí, ìrọ̀rùn yín ni. Oúnjẹ tó wọ́n ní gbòòrò tẹ́ ń rí, ṣe bí àìlè dákọ̀ àwọn àgbẹ̀ wa ní, àwọn àgbẹ̀ ò lè lọ́wọ́ kó mọ́, òun lẹ ṣe oúnjẹ tó wọ́n ní gbòòrò. Wọ́n ní kírètì ẹyin 6,000, wọ́n ní iṣu ẹyọ kan báyìí 3,000, iṣu tí ò ní jù báyìí. Ẹja tó bá ẹja 3,000 lògbólògbó báyìí, tó bá fi sebẹ̀ ó máa wó sínú ọbẹ̀ ni. Ẹ ní lè mú ẹyọ kan jáde báyìí nínú ẹja 3,000 lògbólògbó báyìí ni.
ẹ wo báwọn èèyàn ṣe ń live life. Ọmọ tí ẹni tí ò ti pé 50 àti dàbí 80 látàrí pé kò jẹ nǹkan gidi. Ẹ wo ayé ìgbà àwọn ìyá wa nígbà táwọn ìyá wa tán sì young láwọn àgbààgbà tó ti dàbí 80 lénìí. Ẹ lọ béèrè lọ́wọ́ wọn, mọ́mì ẹ ti 80 lénìí, báwo ni 20 years old yín, báwo lẹ ṣe lò ó, báwo lẹ ṣe lò 30 ìgbà tẹwà ní 30, báwo lẹ ṣe lò ó. Wọ́n sọ fún yín pé ìrọ̀rùn everything wà. Wọ́n ní ìrọ̀rùn everything wà náà máa sọ fún yín. Wọn ò tiẹ̀ ní sọ ọ̀rọ̀ nípa ìpayín kékeré. Àní àwọn guys yẹn gan ní gbogbo ìgbà yẹn wọn ò tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ ìjọba, because everybody ń ṣe tiẹ̀ ní olóko ń roko olóko ń rodò. Kí ló fẹ́ wá lọ́wọ́ ìjọba? Òtòpá tòbótòbó ni wọ́n ń tàn kiri. Wọn ò mọ nǹkan tó ń jẹ́ ná. Wọ́n ń ṣe life wọn. Nígbà tó ń dẹ̀ tún múná dé, ṣèbó yẹ kí gbogbo adult jọ enjoy yẹn ni. Ẹ lọ wo life àwọn ìyá wa sí life tó ń gbé ń sìn. Tẹ bá máa ra iṣu lọ́jà sẹ́, iṣu tí ò jù báyìí ẹ máa gbọ́ 5,000 3,000. Ṣé ẹ mọ̀ pé àìlè lọ oko àìlè lọ odò àwọn àgbẹ̀ wa òun ló fa gbogbo ebi tó pa wá yìí. Agenda mission àwọn Fúlàní náà dẹ̀ nìyẹn, pé tẹ́bi bá ti pa wọ́n a máa káwọ́ sókè ṣáá ni. Wọ́n ti gba gbogbo inú gbé wa, illegal mining everywhere. Ibi tó bá ti rí pé wọ́n dictate àlùmọ́nì wa, wọ́n á pa gbogbo àwọn tó wà ńbẹ̀, wọ́n á máa kó lọ. Ẹ wo sáìdì ibì kan ní ọ̀nà ẹlẹ́yọwó, sáìdì ibì kan wà ńbẹ̀ tó yẹ pé Fúlàní ló wà ńbẹ̀ ń sìn, tí wọ́n ń kó èrè oko tó ń kó góòlù wa, kó gbogbo nǹkan wa ńbẹ̀. Wọ́n ti lé gbogbo àwọn ọmọ nílùú kúrò. Bẹ́ẹ̀ káàkiri ilẹ̀ wa. Èèyàn akíkanjú kan wá jáde, ìrù ẹkùn wá jáde. Ó wá lóun ṣetán láti fọ gbogbo inú igbó yẹn mọ́. Pé ìwọ tó bá wà nínú igbó, tó bá bá ẹ nínú igbó, kí ló ń ṣe? Ó ń ṣàgbẹ̀. Kí nìkan tó ń ṣe nínú igbó tó lè wá rẹ́ǹtì ìgboro? Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé inú igbó yìí náà ti ń pa wá. Gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ wá jáde lénìí, oníkálukú wá ń tutùkùtù, oníkálukú wá ń sọ tiẹ̀. Adúpẹ́ báyìí ogun ìjà ẹkùn ìlú ẹkùn ìyẹn ti lọlẹ̀, àti jẹ́ kó yé yín pé ìjà ẹkùn ti wà kí ìlú ẹkùn tó dé. Èmi àrólé náà ni mò ń pariwo ìlú ẹkùn yẹn lórí ibi tá à ń jà lórí ẹ̀ lójoojúmọ́, tá à ń bẹ bàbá wa pé kó Olódùmarè jẹ́ kó yọ̀ǹda ẹ̀ fún. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ti yọ̀ǹda ẹ̀ nìyẹn. Àjọ máa ṣiṣẹ́ òun pọ̀ náà ni. Ó ti yé? So ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń tutùkùtù ẹ lọ ṣàgbéjẹ́gúnwọ́. Ẹnu ìgbà tí olóyè ọmọ Adéyẹmọ tó wá fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lẹ́yìn kan wá dìde pé kò gbọdọ̀ jẹ́. Ẹni kò gbọdọ̀ jẹ́. Ẹnu ìgbà tó fẹ́ ṣe àṣeyọrí ohun tó ń fẹ́ fún ẹ̀yin ọmọ Oòduà, àwọn kan tún dìde wọ́n tún takò pé rárá sẹ̀ kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Ṣé ti rí pé èpè ń ja everybody yín? Ṣé ti rí pé wọ́n ti gbé yín ṣépè? Àwọn ọmọ tó ń kó bàbá ńlá bàbá yín gbé wọn jáde pé ẹ fẹ́ ronú bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ gbà wọ́n padà o. Àwọn gómìnà wa ń sìn, wọ́n ń ṣe kíní day ni tó ń pàṣọ sọ́rùn sìn. Bóyá Ogun State Day náà ń ṣe, wọ́n ṣà ń ṣe àṣeyẹ ẹ̀kọ́ láìpẹ́ ní bóyá èní náà ṣàbánà. Wọ́n wọ aṣọ bí ìgbà tó kò sí anything tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ni. Gbogbo wọn káṣọ Dàpọ̀ Abíọ́dún wọ aṣọ gidi ni. Ẹ lọ wórí ayélujára ẹ rí wọn bí pé kò sí ọ̀fọ̀ kankan nílẹ̀ Oòduà ni. Mi rò pé àsìkò táwọn ẹ̀gàn kò yẹ kó tó bá ṣe bí tá ti ń ṣe ni, kò yẹ kó ní pátì kan sọ pé ó fẹ́ ṣe pátì. Kò yẹ kí ẹnìkan sọ pé ó fẹ́ ṣe, ṣùgbọ́n a wò pé kò sí tó kàn wá. A wò pé ó ṣẹlẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ó máa kárí tí ẹ bá gba Ìgbòho ṣàláàyè láti ṣe nǹkan tó yẹ kó ṣe, torí ojúlówó ọmọ ẹyọ kan nìyẹn nílẹ̀ Oòduà tó dẹ̀ farajìyà fún ìran Oòduà. Tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé òun ló lè ṣe, gbogbo wa ló mọ̀ pé òun ló lè ṣe o, àfi tá a bá ń tanra wa. Owó tó bá ti gbébọn fún báyìí ó máa lágbára gan, ó máa di wàhálà kan, kò sí wàhálà kankan. Ìmùlẹ̀ tí bàbá yẹn ti mú pẹ̀lú ilẹ̀ Oòduà, bàbá ò lè dà wá títí láéláé. Wọn ò lè rọ́mọ Oòduà àkọ́kọ́ pé wọ́n fẹ́ kọjú ìjà sí lọ́nà àìtọ́, pẹ̀lú nǹkan tí bàbá wa, pẹ̀lú ìrìn àjò tí bàbá wa ti rìn lórí pé kí ilẹ̀ Oòduà ó lè gbòmìnira, lórí pé kí ilẹ̀ Oòduà ó lè dúró. Ó lóun fẹ́ gba Oòduà nation. Ìgbà tó ń pariwo bàbá ńlá bàbá yín ẹ̀ kó wọn jáde, gbogbo yín dákẹ́ sínú ilé ni. Ìgbà náà lọ́hùn ṣe lẹ̀ ń pariwo. Ẹ mọ̀ kí ọmọ Adéyẹmọ ni, ẹ̀ ń ṣẹ́mú ẹ̀ ń ṣẹ́jú mọ́ ni pé kí ló fẹ́ ṣe gan. Ó ṣe bẹ́yìn ó dẹ̀ ṣe, ó ṣe débi tẹ́ ẹ ti tó lápẹẹrẹ. Wọ́n tún ṣe débi pé wọ́n tún lọ fún prime minister UK, wọ́n tún lọ fún ní lẹ́tà. Wọ́n ṣe ó lápẹẹrẹ, ó ní ìtumọ̀, gbogbo àgbáyé ló mọ̀ pé lóòótọ́ lódodo àwọn kan ń jà fún Yorùbá nation. Ó dẹ̀ tún wò pé àwọn bẹ́ẹ̀lù kínní ni kì í ṣe bó ṣe ẹ̀kọ́ ṣe bẹ́ẹ̀lù ẹja àfọ̀bọ̀ṣe, ó tún withdraw. Bẹ̀tí tó fi ṣe yẹn ààbò náà ni pé kí ilẹ̀ Oòduà kó lè ní ìtura ló ṣe fẹ́ gba Yorùbá nation fún wa. Ńgbà tó dẹ̀ tún rí pé ó tún fẹ́ rí bákan, ẹja tún gbà báyìí. Ó tún wò pé insecurity bàbá tiẹ̀ ń béèrè fún Yorùbá nation, àwọn èèyàn mi sì máa kú lọ́wọ́ àwọn bandit. Now ẹ jẹ́ ká lọ fún security. Olódùmarè tí wá ṣe, wọ́n tún wá sọ pé security yẹn gbà ọmọ Adéyẹmọ.
ẹ̀yin kan tó wá kóra yín jọ ẹ tún wá bẹ̀ sí ní ẹ tún tùtùkùtù. Ọmọ Yorùbá kí ló dé? Ẹ ṣe já pàmọ̀pọ̀ kẹjá ṣohun tó dára fún ara wa, ẹ ṣe já nífẹ̀ẹ́ ara wa gan, ká fọ̀tẹ̀ sílẹ̀, ká má ṣọ̀tẹ̀ ara wa, because in tẹ́ ń wò ń lẹ̀ máa kan everybody. Bandit tẹ́ ń wò yìí, banditry tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, ó máa kan everybody. Láti 2013 ni ìgbésùmọ̀mí ti wà ní Nàìjíríà o, tí wọ́n ti ń pa àwọn èèyàn. Di sí kò sí ọ̀nà àbáyọ. Ọlọ́run wá fẹ́ lu ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo ni, tí í ṣe olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní, láti make sure pé ó sọ gbogbo òkè ìṣòro wa di pẹ̀tẹ́lẹ̀. Ẹ̀yin kan tó wá jókòó ẹ lọ́mọ Yorùbá nìyí, tó yẹ kí gbogbo wa jọ máa hẹ́ẹ̀lì ẹ̀ pé ó yá ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ jájọ ṣe olóyè ṣèkan rí ni? Ṣó kó àwọn èèyàn jọ kọ ní pé ó fẹ́ flush igbó ni? Ṣùgbọ́n lẹ́ni Olódùmarè tún pè é pé ó yá wá ṣe kinní. Àwọn tó ṣàtiṣe rí ẹ mọ ọ̀nà tó ń gbà ṣe tiwọn, ẹ mọ ibi tó ń hẹ̀ǹdì ẹ̀ sí. Láwọn tí wọ́n sọ pé wọ́n dìde fún ìjàngbara tẹ́lẹ̀, ẹ mọ ibi tí wọ́n hẹ̀ǹdì ẹ̀ sí. Wọ́n létà fi ń gbàyàwó ara wọn, wọ́n létà fi ń pa ọkọ fúnyàwó, tó fi ń gba tó fi ń oppress everybody ni, kó tó di pé ìjọba Ọbásanjọ́ gbọ́n mú. A ní láti máa dárúkọ. Ṣùgbọ́n eléyìí gbogbo yín náà lẹ rí i pé inú ìjàngbara leléyìí ti. Ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ dábọ̀. Àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ náà a lé wọn sẹ́yìn pé kọ́ má ṣe tiwọn. Gbogbo wa gbọ́dọ̀ team up. OPC ni o, Àgbẹ̀kọ̀yà ni o, ìjà ẹkùn ni o, ìrù ẹkùn ni o, ojú olóńgbò ni o, ìjà olóńgbò ni o, VGN ni o. Àní kí gbogbo wa team up, kájà make sure pé àwọn àgbẹ̀ wa dá wọn padà sóko. Àwọn iṣẹ́ tí ìjà ẹkùn ti ṣe, ní kí n máa sọ, ní àwọn area àbí kọ̀ọ̀kan tí ìjà ẹkùn ti ṣiṣẹ́, àwọn àgbẹ̀ ti ń ṣiṣẹ́ ń bẹ̀ l'Ondo State ń bẹ̀ yẹn, àwọn àgbẹ̀ ti ń lọ wọ́n ti ń ṣiṣẹ́. Bẹ̀tà a gbọ́dọ̀ máa pariwo síta. Ó mo ṣe ń sọ fún yín pé ẹjẹ́ a ní láti dúpẹ́ lọ́wọ́ ara wa náà, torí pé Olódùmarè ló máa san gbogbo wa lẹ́san gbogbo nǹkan tá a bá ṣe, Ọlọ́run ló máa san fún wa. So ẹ̀yin ọmọ Yorùbá, ẹjẹ́ àjọ ranra wa lọ́wọ́ nínú ìrìn àjò yìí ni. Ẹ dìde sí bàbá mi olóyè ọmọ Adéyẹmọ, kí gbogbo wa náà máa ṣe fídíò láti máa fi tákù àwọn olórí burúkú tó ń dìde tí wọ́n ń tákù wa yìí. Ẹ̀yin náà bó ṣe 3-minute video ni, ẹ sọ fún wọn pé olóyè ọmọ Adéyẹmọ ló lè ṣe, Ìgbòho Òòṣà ló lè ṣe. Lẹ́yìn Ìgbòho kò sọ́mọ míì mọ́, kò sí mọ́, àfi tá a bá ń tọra wa. Àfi tá a bá ń tọra wa. Lẹ́yìn Ìgbòho kò sí mọ́ nílẹ̀ Oòduà wa yìí. Òun nìkan ni ọmọ Oòduà lè fọkàn sìn, tó lè dúró lé lórí pé akọni rè níwájú yìí. Bàbá kò sọ̀rọ̀ lásán, kò jáde ìrù ẹkùn, ẹ máa bọ̀, ẹ wá darapọ̀ mọ́ mi. Ẹ wo bí àwọn akọni ṣe yadé, ẹ wo bọ́n ṣe yadé, ẹ wo fọ́ọ̀sì tákọni fi yadé. Kẹ́ lè mọ̀ pé ẹni tí ìlú ń fẹ́, tí ayé ń fẹ́, òun lolóyè ọmọ Adéyẹmọ. Ẹni tó máa sọ ẹ̀yin ọmọ Oòduà ẹ dìde, tá dẹ̀ dìde ní tọkàntọkàn. Òun ọmọ Adéyẹmọ àṣẹ máa sọ̀rọ̀, kì í ṣe pé ó ṣẹ̀ dè nílé mi àrùlé ṣẹ̀ ń sọ. Mo ti ń sọ fẹ̀yìn ọmọ Oòduà pé ẹni àkàndá, ẹni tá a rán lolóyè ọmọ Adéyẹmọ. Àwa ọmọ ẹ̀ tá dẹ̀ wà lẹ́yìn ẹ̀ náà, wọ́n rán wa náà ní, kì í ṣe pé adáṣẹ́ jẹ́. Olódùmarè ló rán gbogbo wa. Iṣẹ́ wa òwò wa rè á dẹ̀ ṣe débi èrè. Olódùmarè, ẹ wo mo ṣe fídíò kan lọ́jọ́ sí, ẹnìkan pé pẹ̀lú gbogbo ìṣòro tó ń là kọjá ní South Africa, ó tún ṣèráyè ṣe léyìí. Olódùmarè rán ni, èèyàn lè sọ pé òun ò jẹ́ṣẹ́ mọ́ ni. Mi ì lè kọ pé mi ò jẹ́ṣẹ́ mọ́, torí iṣẹ́ tá a gbé rán wa ni. Ẹ̀yin ènìyàn mi, mo gbà ládùúrà Olódùmarè ó sanṣọ́ gbogbo wa fún wa nínú ìrìn àjò yìí. Gbogbo ẹ̀yin ọmọ Oòduà ẹ dìde, ẹ ṣe akọni, ẹ dìde, mo bẹ̀ wá ní ẹ dìde yányán sí ọmọ Adéyẹmọ. Ẹ dìde lórí ìrù ẹkùn láti support, ẹ dìde lórí ìjà ẹkùn security alert, àti ìrù ẹkùn àti ìjà ẹkùn. Mi ì gbọ́dọ̀ sọ̀rọ̀ jù, ẹ̀yin náà mọ bó ṣe ń lọ. So ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe kìíní. Ẹ jẹ́ fi ọ̀tẹ̀ sílẹ̀, ẹ kúrò lórí ọ̀tẹ̀, ẹ gbàgbé nípa ọ̀tẹ̀, ẹ jẹ́ gbárùkù tìra wa, kí ilẹ̀ wa kí ilẹ̀ wa kó lè ní ìsinmi. Ẹ̀yin èèyàn mi, a ò ní rí ètò yìí jù báyìí lọ, torí pé kọ̀ọ̀kan wà tí mo fẹ́ sáré ṣiṣẹ́ lé lórí. Ẹ̀yin ọmọ aládé ẹ dìde o, ẹ jẹ́ fọwọ́sowọ́pọ̀ o mọ́ olóyè ọmọ Adéyẹmọ, ìrù ẹkùn security alert. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ náà mọ́ ìjà ẹkùn, ẹ máa bọ̀, àǹfààní iṣẹ́ wà ńlẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́. Ẹ fún mi ní 5 minutes. Okay, all right. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ ìrù ẹkùn, ọ̀fẹ́ ni lọ́dọ̀ bàbá olóyè ọmọ Adéyẹmọ.
so àwọn kan wá sọ pé àrólé ó tún gbowó fọ́ọ̀mù lórí ìjà ẹkùn ọ̀fẹ́ dẹ̀ ní irú ẹkùn kí ló dé tí ò fi jẹ́ pé ojú kan ni ojú kan náà ni kò kàn lè yé yín ni ojú kan náà lájọ wa ó ti yé ṣùgbọ́n irú ẹkùn federal government ló fẹ́ pé mo sọ fún yín pé ìjà ẹkùn ti wà kó tó di pé ìwé ẹkùn dé ṣe mọ̀ pé mo ń sọ ẹ̀dẹ̀ lè lọ béèrè ó ti yé yín ó ti wà tẹ́lẹ̀ tá a ti fi ń ṣiṣẹ́ láti 2020 wọ̀bí tá a wà yìí náà làwọn kó tó di pé a ṣe gba àṣẹ lọ́wọ́ ìjọba so láti fi clean àwọn bandit inú gbó wa ni so now irú ẹkùn ti dé tó jẹ́ bàbá wa tó jẹ́ umbrella gbogbo ilẹ̀ Oòduà tẹ̀dẹ̀ mọ̀ pé ṣé ìjà ẹkùn máa sọ pé òun fẹ́ dúró sọ́tọ̀ ni kò sí tó jọ tó bá dúró sọ́tọ̀ ọmọ àlè ni tí ìjà ẹkùn á pé òun fẹ́ dúró sọ́tọ̀ á jẹ́ pé ògbólógbò ọmọ àlè ni tó táàdẹ̀ kì í ṣọmọ àlè tó ẹ̀pọ̀ ọmọ ọkọ̀ ọ̀run kú ní gbogbo wa so ó ti di dandan àjọ tíìmù papọ̀ náà ni so ìyàtọ̀ ọbẹ̀ mo ti sọ fún yín irú ẹkùn tẹ́ bá fẹ́ darapọ̀ ọ̀fẹ́ ni ẹ ní láti sanwó fọ́ọ̀mù ó ti yé yín ìjà ẹkùn 5,000 lówó fọ́ọ̀mù wa ìdí tó dẹ̀ fi bẹ́ẹ̀ rí àwọn èèyàn wa tá à ń kó wọgbó àwọn ènìyàn nínú Oòduà nation ọmọ Oòduà tó ní ìyà ò gbọdọ̀ jẹ Yorùbá pé bandit ò gbọdọ̀ pa wá tí wọ́n gbé e lẹ̀ àwọn ló ń fìnáǹsì ẹ̀ láti 2020 di bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí Olódùmarè á dẹ̀ bá mi san àwọn ìyá bàbá yẹn tó máa bá mi san wọ́n lẹ́san tí gbogbo wọn á jẹṣẹ́ ọwọ́ wọn àtèmi àrólé náà tèmi náà jẹṣẹ́ ọwọ́ tèmi tí mò ń ṣe lórí ọ̀rọ̀ Oòduà lórí ọ̀rọ̀ ọmọ Oòduà pé kí ìrọ̀rùn àti ìdẹ̀ra káwọn àgbẹ̀ wa lè padà sóko k'Olódùmarè jẹ́ kí n jẹ́ so àwọn yẹn ni wọ́n ń fọ́ǹdì ẹ̀ so àwọn èèyàn wa tí wọ́n dẹ̀ ń wọgbó ti àwọn bandit tí wọ́n ń pè lọ́dọ̀ ọba pè lọ́dọ̀ ìjòyè òun la fi ń háyà àwọn owó tá à ń gbà yìí la fi ń háyà ọ̀kadà ṣé mọ̀ pé kì í ṣe federal government ló dá tiwa lẹ̀ ṣé mọ̀ pé mo sọ fún yín pé a ti wà kí ìrù ẹ̀kú tó dé mo fẹ́ clear àárín yẹn fún gbogbo ọmọ Oòduà so ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé orí ìkànnì wa yìí náà la ti ń pariwo ìrù ẹkùn ńgbà tó dẹ̀ dé ẹ̀yin náà rí bí ẹ̀rí bí power yẹn gan ṣe bó ṣe ràgàbó everywhere ẹ̀rí pé ìrù ẹkùn gan abẹ́la ara amẹ́lò ni nítorí pé ìrù ẹkùn gbogbo wa pátápátá nílẹ̀ Oòduà la ní so ọ̀fẹ́ ni federal government ló fẹ́ sponsor ọ̀fẹ́ ni wọ́n gbé lẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tiwa àwa là ń fọ́ǹdì ẹ̀ so owó fọ́ọ̀mù yìí náà la máa mú àwọn tó bá fẹ́ ṣe training ṣe pé mo sọ pé àwọn ọmọ wa ń ṣe training kó o tó lè sọ pé ọmọ ìjà ẹkùn ni ẹ́ kó o tó lè wọ yúnífọ́ọ̀mù wa wàá búra oríṣiríṣi nǹkan wàá dẹ̀ ṣe training gbogbo nǹkan ló máa ṣe kó tó di pé o láìdí kàdí wa lọ́wọ́ so gbogbo nǹkan wọ̀nyí a fẹ́ ṣe training ọjọ́ mẹ́ta ta ṣe tẹ́ ẹ rí tí mo play yẹn oúnjẹ tó máa jẹ oúnjẹ tí wọ́n máa mu omi tó máa mu inú owó tá à ń gbà yẹn ṣe mọ̀ pé mo sọ fún yín pé private organization ni fún ọmọ Oòduà so ibẹ̀ la ti ń mu so ìdí nìyẹn táwa fi ń gbowó fọ́ọ̀mù tiwa ó ti yé yín ẹ má gbàgbé o pé ó ti wà o ìjà ẹkùn ti wà ńlẹ̀ o kí ìrù ẹkùn tó dé o mo ní kí n tútù sọ o ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ pé ìrù ẹkùn ìjà ẹkùn mi ní láti ṣàlàyé ẹ̀yin náà mọ̀ bó ṣe ń lọ so gbogbo ẹ̀ kí àwọn àgbẹ̀ wa padà sóko kí ìrọ̀rùn dé bá ilẹ̀ Oòduà dẹ̀ nínú ìjà ẹkùn opportunity iṣẹ́ wà ó ti yé iṣẹ́ pé ìjà ẹkùn fẹ́ flush ìrù ẹkùn fẹ́ flush igbó ni níyẹn so ìjà ẹkùn ní iṣẹ́ tó create sílẹ̀ yàtọ̀ sí pé ẹ fẹ́ fi ara yín sílẹ̀ kájọ máa lọ wọgbó ti àwọn bandit láwọn ìwọ̀nba eléyìí táwa lè ṣe ó ti yé yín sọ pé kó tó pé ìrù ẹkùn ìjà ẹkùn ti lè débẹ̀ ó ti ṣe ojúṣe tó yẹ kó ṣe tábà dẹ̀ nídìí ìrànlọ́wọ́ tá a rí pé a ṣe kúbẹ́kúbẹ́ a rí pé agbára ògbé a pé òkè dádì ibi báyìí àwọn bandit tó wà ń bẹ́ẹ̀ tó kó lọ́wọ́ lágbára o eléyìí tá a kó lọ o tó ẹ̀ wá ràn wá lọ́wọ́ ìrù ẹkùn á ṣe kéde á dìde wọn fún wa ní support ń bẹ̀ so bá ṣe jọ máa ṣiṣẹ́ kanra nìyẹn ó ti yé so now iṣẹ́ tó wà ńlẹ̀ àwọn karambani táwọn èèyàn wa ń gbà sílé àwọn karambani bandit tí wọ́n ń gbà sílé tání kan máa ṣọ́lé lára àwọn náà ló tún máa pe àwọn bandit ẹgbẹ́ wọn pé ẹ wá gbé olówó ni ẹ wá gbé so a fẹ́ flush gbogbo àwọn èèyàn náà out nílẹ̀ wa kó jẹ́ pé àwọn ọmọ Oòduà wa láti inú ìjà ẹkùn la máa ṣọ́lé la máa ṣọ́ dúkìá la máa ṣọ́ kínní so employment tá a gbé kalẹ̀ tá a so àwọn èèyàn wa lè ríṣẹ́ ṣe wọ́n lè ríṣẹ́ ṣe so pé kò sí iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa yẹn àwọn ọ̀dọ́ wa ń sá kiri wọ́n ṣe yahoo kiri yẹn opportunity ti wà nínú ìjà ẹkùn fún yín láti gba fọ́ọ̀mù tẹ́ bá ti gba fọ́ọ̀mù 5,000 iṣẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí iṣẹ́ wà ńlẹ̀
àwọn bíi site bíi mélòó kan ló ti wà lẹ́bàá ìtọ́ nídìí èèyàn sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láti ìlú òyìnbó ni, láti Amẹ́ríkà ni, láti UK ni, láti ṣe kinní ni, káàkiri ilẹ̀ Oòduà náà ti ń pè wá léni báyìí. èèyàn kan sì pè wá pé òun fẹ́ lọ ṣe ìnáwó, òun nídìí èèyàn 4 tó máa guide, tó máa wà níbi ìnáwó náà. ṣé mo pa ara ẹ nìyẹn ṣé mo pa ti kí ọ̀wọ́n bẹ̀ yẹn báyìí, ṣé mo pa ti dáàbò bò wọ́n níbẹ̀ yẹn bẹ́yẹn. ṣé pé irú ẹ kò lè ṣe gbogbo wọn yẹn, inú igbó ni bàbá ni wọ́n fẹ́ face, but àwa a create job opportunity fáwọn ọmọ Oòduà wa. ó ti yé yín bẹ́ẹ̀, ṣe ti rí bẹ́ẹ̀ pé iṣẹ́ náà nìjà ẹkùn ń ṣe. ṣe ti rí pé gbogbo ẹ̀ ti ń balance bẹ́yẹn. aṣọ dúkìá táwọn karambani yìí tó ń fi wọ́n sí, àwa máa gbà á bá ọmọ Oòduà wa ṣọ. so bí mo bá sọ iṣẹ́ wà ńlẹ̀ fẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́, tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ ṣiṣẹ́, ẹ fẹ́ ṣọ́lé ìwẹ̀, ilé oúnjẹ, ẹ fẹ́ ṣọ́bí, iṣẹ́ wà ńlẹ̀ báyìí tí wọ́n ti pè wá fún pé wọ́n nídìí èèyàn. so gbogbo nǹkan wọ̀nyí náà là ń ṣe. tí gbogbo ẹ̀ bá wá ṣe tí ò sáwọn karambani nílé wa mọ́, tí ọmọ Yorùbá ò lo karambani mọ́, ṣe pé díẹ̀díẹ̀ a ti ń kúrò nínú ewu nìyẹn. so ara mission Ìjà Ẹkùn nìyẹn, ara mission tí Ìjà Ẹkùn gbé lọ́wọ́ nìyẹn, tó Lódùmarè dẹ̀ ti jẹun ṣe díẹ̀. so a kò nídìí support yín ni. so bẹ́ẹ̀ la dẹ̀ láwọn èèyàn tó fara wọn kalẹ̀, tó yẹ pé tán bá ti pè wá báyìí pé inú igbó wa àmọ́mọ́ kan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ o, àwọn èèyàn kan wà tó yẹ pé ọ̀fẹ́ ni wọ́n ń ṣe, wọn ò gbowó ẹ̀yàn ọmọ Oòduà. tẹ́ bá pè wọ́n báyìí wọ́n á kọ́ wá dá yín lóhùn náà, wọ́n á wọnú igbó fún yín, wọ́n á jáde. so ó láṣẹ pariwo pé ẹjọ́ ẹ ràn wá náà lọ́wọ́. tẹ́lẹ̀ bá dúró tójò là ń wọ́kuru wájú támùsòrò ń tẹ̀lé, ọlọ́dẹ tó bá máa dúró á tọ́jú egbé. so la fi sọ pé kẹ́ ẹ ràn wá lọ́wọ́, a nílò nǹkan ìrìnsẹ̀, ẹ ràn wá lọ́wọ́. so ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa. ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́, account number wa ló wà lójú fọ́nrán yìí. ẹ̀yin èèyàn mi, ànílétò ìjù báyìí lọ. ẹ̀yin ọmọ Oòduà, ẹ dákun ẹ fọ̀tẹ́lẹ̀ o, ẹ dúró ti ọmọ Adéyẹmọ. irú ẹkùn ó ti dúró ná, kò dẹ̀ sẹ́dá alààyè kọ́kọ́ tó lè yí padà. ó dàbọ̀. thank you very much. ẹ ṣé o, mo dúpẹ́ o. ẹ ṣé o ẹ̀yin ọmọ aládé. ọba mi Èdùmàrè á dúró tì wá o. ní Warri lè ní báyìí tẹ́ bá rí bọ́n ṣe ṣá arákùnrin kan, wọ́n ṣá tí wọ́n kó ìfun ẹ̀ jáde láwọn bandit. wọ́n ṣá arákùnrin, ẹ̀yin tẹ́ bá fẹ́ rí fídíò yẹn lè pè mí. wọ́n ṣá arákùnrin yẹn, wọ́n kó ìfun ẹ̀ jáde báyìí ní Warri. fídíò yẹn wà lọ́wọ́ mi. so bandit ti wà everywhere, so a need láti defend ilẹ̀ wa. ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi. Kani Wonderful, ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe o. ẹ ṣé mo dúpẹ́, ó dàbọ̀. ó ní ká pọ̀wọ́pọ̀ kájọ ṣe iṣẹ́ yìí kò sí Nàìjíríà mọ́ o. Nàìjíríà. mo ti ń bọ̀ ìyá, mo ti ń bọ̀ ẹ dúró síbẹ̀ dè mí. okay.